Ikú tó ń gbójúgbẹ ni òwe ńlá ni mò ń pa fún ni. Ọ̀rọ̀ àwọn báńdíìtì yìí tá a bá mọ̀ tètè sọ́ra ńlẹ̀ Yorùbá yóò mọ̀ tabára ilé yóò tabára oko. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ó ti ń tabára oko lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí ò bá ṣe wá ní tabára ilé àti páwọn ará oko títún ń tabá, bó o ní ó ṣe tètè dọ́wọ́ dúró. Kí ló tún ṣẹlẹ̀ lánàá òde yìí? Báńdíìtì tún ya wọ agbègbè kan o nílùú Oǹdó ni o. Kì í tiẹ̀ wá sàwọn ọmọ sùkúù ní wọ́n jí kó léléyìí. Olórí ìlú ni wọ́n jí kó, ni wọ́n gbé gan ni, débi pé wọ́n ti wá ń béèrè ránsọ́ọ̀mù lọ́wọ́ àwọn aráàlú. Ibo ni wọ́n ya bò? Ta wọ́n jí gbé? Ọba agbègbè kan ni wọ́n jí gbé. Kì í tún wá ṣe pé wọ́n jí ọba agbègbè kan gbé lásán. Mò ń bọ̀ ná, ẹ má lọ, ẹ kọ́kọ́ gbọ́ fídíò kékeré yìí ń wá ṣàlàyé tó ṣẹlẹ̀ gangan fún yín. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí gbogbo làwọn ṣe fẹ́ rọ́bà yìí gbà. Tògbómọ̀ṣọ́ la rí tá à ń sọ tí wọn ò tí ì gbà wọn mọ́lẹ̀. Ìmí ìmọ̀ ni tó ń kún yìí. Mò ń bọ̀ ná, ẹ má gbàgbé subscribe sórí YouTube channel wa. It's somewhere in Ondo State today. I'm not going to mention the name of the community. Bandit just traditional ruler and the Olori, the queen, who is currently battling for her life. They will continue to come for you. You this Alatenuje Obas in Yoruba land. And your Alatenuje, you gluttonous, shameless, traditional rulers with big regalia, fancy thrones, beautiful palaces, but empty heads. You lack courage because the president is your brother. You don't want to talk. They will come for all of you. Yes, now. My name is K Baba. I am a Yoruba man. Omo Yoruba Pọ́nbélé ni mí. I am an Ẹ̀gbá man. Ọmọ Abẹ́òkúta. Lọ́jọ́ Sunday, 14 of June 2026, làwọn agbébọn báńdíìtì wọ́n ya bo Ọdẹ Oríyá village, eyín lágbègbè kan nílùú Ondo State ní Ọ̀wọ̀ local government. Ẹ̀yin ẹ bá mọ Ondo dáadáa, ẹ mọ̀ pé Ọ̀wọ̀ local government ó wà lára àwọn local government tó tóbi jù nílùú Ondo. Wọ́n ya bo inú agbègbè náà, wọ́n sì gbé ọba, èèyàn ọba Adéníyì Adélànà, wọ́n gbé ọba kúrò láàfin. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé ọba tán, wọ́n wá tún yìnbọn sólórí débi pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lólórí wà. Eléyìí ti wá domi tútù ọkàn sáwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá. Báńdíìtì ò lè wọ̀wọ́ ẹ̀gbàgbé wà láàyè tàbá. Eléyìí tó máa ń ṣẹlẹ̀ yìí ó máa ti ń kọjá ń tá a máa ń lérò. Ṣé báwọn ọmọ iléèwé ni ẹ ti ń lọ gbé tẹ́lẹ̀? Wọ́n ti wá ń gbé àwọn ọba ìlú kéréje 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 kéréje. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí wọ́n bá padà gbé àwọn ọba ìlú kéréje 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 tán, táwọn ènìyàn dá nínú ìlú náà, ẹ mọ̀ pé yóò fún wọn ní orí láyà láti wọnú àwọn ìlú ńláńláńláńlá láti lọ́ọ́ máa gbé àwọn ọba abẹ. Gbogbo àwọn ènìyàn tí wọ́n ń sọ níkànnì ayélujára pé àwọn ọba ilẹ̀ Yorùbá wa pé wọ́n ti jẹ dòdò, wọn ò fẹ́ lè ṣòdodo. Látàrí pé kíni, wọ́n wò wípé tá a bá ní àwò, ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu apá ọ̀dọ̀ wa ló ti wá. Wọ́n ní gbogbo wọn torí ẹ̀ ni wọ́n fi wá dákẹ́, ní ò jẹ́ wọn sọ nǹkan kan. Tá a bá ṣe ń wo lóòótọ́, àfẹ́ lè tí ì rí kà pé ọba kan báyìí tàbí méjì tàbí mẹ́ta ó ti dìde kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajínigbé tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn ènìyàn ní ṣẹ́ẹ̀sì rí, wọ́n ní tí ikú ilé ò bá pani tòde ò lè pani o. Torí pé nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, àwọn ọba wa náà ni wọ́n lè bá wa fẹnu sí láti lè jẹ́ pé káàárẹ ó mọ̀ pé yes, ilẹ̀ Yorùbá ti dìde tán. Ṣé ẹ mọ̀ pé tó bá ti ń di pé olórí ó gbá front níbi gbogbo nǹkan táwọn ọmọ lẹ́yìn tẹ̀lé,
ààrẹ gó ti mọ̀ yìí pé àwọn eléyìí wọ́n ti serious. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá wa gan wọ́n dákẹ́ ni, wọn ò sọ nǹkan kan lórí ìjínigbé tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Èyí tó ṣẹlẹ̀ ń Kwara wọn ò sọ nǹkan kan lórí ẹ̀. Èyí tó tún ṣẹlẹ̀ l'Oǹdó báyìí ní ìsìn àmọ́ tí ìrọba agbègbè kan, ọba ìlú kan kó mọ̀ dìde kó bá ààrẹ wa sọ̀rọ̀ látòrí ìtẹ́ rẹ̀ pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ń tá a fẹ́ kẹ́ẹ̀sì ni. Látàrí pé ẹ̀yin lẹ wá látọ̀dọ̀ wa, bẹ́ẹ̀ sì wá látọ̀dọ̀ wa ẹ máa kó ẹrẹ̀ bá wa bí insecurity bí wọ́n ṣe ń jí àwọn ọmọ Yorùbá gbé. Ẹ̀yin èèyàn mi nílé, eléyìí tó tún ń ṣẹlẹ̀ la tún ní ká mú wá fún yín o. Débi pé ẹ̀yin náà mọ̀ yìí pé ọ̀rọ̀ insecurity ìlú orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe tó ṣe fọwọ́ yẹpẹrẹ mú mọ́. Kó ń kálukú ọmọ rìn kó mọ̀ wẹ̀yìn ni o. Níbi tó dé dúró báyìí o, àwọn ọba kódà ìlú mi ti dá débi pé kò sẹ́yẹ ń bẹ̀ mọ́ látàrí pé wọ́n ń wò pé káwọn ajínigbé ọmọ wà jí àwọn gbé. Ẹ tó wà nù gbòòrò gan ọkàn rẹ̀ ò balẹ̀. A lè lọ láti ìlú kan sí ìlú kan mọ́. Àwọn tó jẹ́ àgbẹ̀ wa wọn ò lè lóko mọ́ látàrí pé ẹ̀rù ń bà wọ́n pé káwọn ọmọ lọ bọ́ sí ọwọ́ ajínigbé. Bákan náà àwọn ọmọ iléèwé náà ń bẹ̀rù. Àwọn tó jẹ́ orí wọn ò lè lọ iléèwé mọ́. Ṣé bá a sì fẹ́ máa bá a lọ ni? Ẹ share fídíò yìí káàkiri kó kan àwọn aláṣẹ kí wọ́n tètè bá ní wá nǹkan ṣe sí o, torí pé tí ó bá sí bá a sì kí ni bá a là fẹ́ lá. Tí ó bá sí ẹni tí ẹ máa darí lé lórí kò mọ̀ síjọba, àwa aráàlú mọ̀ níjọba. Táráàlú bá ti yọ kúrò ńbẹ̀, ta lẹ́ máa darí lé lórí àti pé ta ni ó máa sanwó orí fún yín. Ṣé bíbi owó orí ìṣe báwọn aráàlú náà ní í san? Tó bá ti wá jẹ́ pé àwọn bandit ti jí gbogbo aráàlú gbé tán, ta lẹ fẹ́ rówó orí gbà lọ́wọ́ ẹ̀? Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ wà ńlé, mo mọ̀ pé ẹ lọ́pọlọ, ṣùgbọ́n ẹ mọ̀ràn wò. Nǹkan dẹ̀ yí jàwá tá à ń sọ lọ tí wá ní ká mú ìròyìn wá fún yín. Kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ gbé yẹ̀ wò pẹ̀lú ohun tó tún ti ń ṣẹlẹ̀ níkànnì ayélujára tẹ́lẹ̀ náà sí pẹ̀lú ohun tẹ́ ẹ tún ti gbọ́ káàkiri. Ẹ bá a lọ sábàlá àríwísí, ẹ sọ èrò tiyín. Èrò owó lẹ̀yin lérò, sẹ́yìn lérò pé bàbá Tinubu, sẹ́yìn lérò pé wọ́n ní nǹkan kan fúnlẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ jíjígbé àjínigbé tí ń ṣẹlẹ̀ káàkiri, torí pé ó ti ń di tọ́wọ́ fọ́nkálé nílẹ̀ Yorùbá. Ó ti ṣẹlẹ̀ ní Kwara, ó ti ṣẹlẹ̀ ní Ogun State, ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State èyí l'Ógbómọ̀ṣọ́, ó tún ti ṣẹlẹ̀ l'Oǹdó báyìí káàkiri bí ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nù. Ẹ share fídíò yìí o, ẹ share fídíò yìí ó kan ara lé ó kan ara oko kí wọ́n mọ̀ pé kànnàkànnà tó nà ọmọ ẹ̀gà ìjà ni o. Ó ń bọ̀ àwọn ní ká máa dẹ̀dẹ̀ o.